mo kí gbogbo ẹ̀yin olóríire ẹ̀dá, ẹ̀yin tí Ọlọ́run bá pè ní èèyàn. Ọlọ́run ò kú ní ṣe wá ní èrò, Ọlọ́run ò sì ní ṣe wá lólórí ibú. Ọ̀rọ̀ kan ni mo sáré wá ṣe àlàyé. Ṣé rí àkọ́kọ́, mo máa ń sọ ní gbogbo ìgbà, kábí Ṣọra mídíà ó lè tàbùkù bá àwọn bàbá tiwa àbá àfa tiwa káwọ̀ ó máa jáde. Àwọn èèyàn ń táàgì mi lórí péèjì ẹnìkan, ọ̀dọ̀ ó post ẹ̀ sí péèjì fans of Yese Alunoka ló post kìíní yẹn sí Al-Islam kìíní kan ló pe ẹ̀, bó tiẹ̀ jẹ́ pé àwọn tó máa ń lo fake account yẹn ni. Àmọ́ ohun tí mo nígbàgbọ́ ni wípé amọ̀bi tí ọ̀rọ̀ yẹn ti wá, torí pé àwọn ta ní í ṣe mí, àwọn gangan ni ọ̀rọ̀ yẹn wá látọ̀dọ̀ wọn. Kí wá ni ohun tó sọ? Ẹ̀yin náà já wo ohun tó sọ. Ó ní Wakilu àbí kí ni wọ́n ń pe olórí burúkú rẹ̀, if you don't mention who are you talking to, òfò ló máa ṣe tọmọtọmọ pẹ̀lú ògo t'Ọlọ́run. Ìwọ tó kọ eléyìí òfò ló ṣe tọmọtọmọ. Àkọ́kọ́, fídíò tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, bàbá ti ṣe ní last year ni bàbá ti ṣe ní òyìn o. Kì í ṣe ìgbà tí bàbá yín sọ wípé àwọn rí, kì í ṣe ìgbà tí bàbá yín sọ pé àwọn rí èèyàn kan tó ń jàsè jẹ eléèyàn, tá a sì rí ìjọba tí ó lọ gbé wọn wípé kán wá mú ẹni tó jẹ́ èèyàn wá. Because gbogbo nǹkan lẹ́yìn máa ń ròyìn pé ẹ máa ń sọ tó máa ń right. Ṣé òun tẹ́ ẹ òkè? A sì mọ àwọn tó jásí pé wọ́n lọ lé kéwú yẹn tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa, tí wọ́n jásí pé wọ́n ń ṣe dáadáa gan ni o. Àmọ́ ẹ̀yin kan ẹ kàn fẹ́ ya wèrè sá, kò wá sẹ́ni tẹ́ lè sọ̀rọ̀ sí, kò sẹ́, gbogbo èèyàn lẹ́sà máa fẹ́ máa fi create content. Now kí ni bàbá Wakilu sọ? Ẹ ti ẹ̀já gbọ́n tí bàbá Wakilu sọ nínú fídíò yẹn kó tó di wípé ọmọ olórí burúkú yìí sọ pé bàbá Wakilu ó ń ṣorí ibú. Ẹ̀já gbọ́n tó sọ. Bàbá kan tó jẹ́ àgbẹ̀, wọ́n ń pè ní Támọ̀lá yìí ó bí àwọn ọmọ tó pọ̀. Àwọn ìkan bẹ́nu wọn oúnjẹ ta ní ṣe mí. Ta ní ṣe mí yìí, òun náà ni ọmọ kan ṣo èyí tí bàbá yìí ń fura sí nínú gbogbo ọmọ tó bí, wípé eléyìí ṣó lè jẹ́ tèmi ṣá. Ìdí àti túmọ̀ ni wípé ìwà rẹ̀ ó yàtọ̀ sí tàwọn tó kù rẹ̀, ìṣe rẹ̀ ó yàtọ̀ sí tàwọn tó kù rẹ̀. Tí wọ́n bá ń jẹun nínú àwo nígbà tó wà ní kékeré, àwọn ẹgbẹ́ rẹ̀ wọn ò ní ṣáájú bàbá wọn mẹ́ran, òun ni ó ṣáájú bàbá wọn mẹ́ran. Bàbá wa ń fura pé ọmọ tí ń ṣáájú bàbá rẹ̀ mẹ́ran yìí ṣó lè jẹ́ tèmi ṣá. Tanímọ̀ lásà ń wò, ó sọ fún àwọn àgbààgbà àdúgbò pé hábà ọmọ ọdún 6 ọmọdé ló ń ṣe. Tanímọ̀ lágbà bẹ́ẹ̀. Tanímọ̀ láyìí àgbẹ̀ ni, èyí tí máa ń roko, tí máa ń dáko, tọ́lọ́ ń sì gbà fún púpọ̀. Gbogbo èrè tó gbìn ló wù dáadáa, tọ́lọ́ ń fi àlùbáríkà sí nínú àwọn oko tí ó máa ń gbìn àti àwọn èrè tí máa ń kó. Tanímọ̀lá yìí àgbà ni nínú àgbẹ̀. Ó sà ń wo ọmọ yìí wá dàgbà, ó tú ọmọ tó tójú bọ́. Ó wá jẹ́ sí pé tí bàbá yẹn bá ti náwó sí nǹkan kan, ní tí bàbá yẹn bá náwó sí yẹn lòun náà máa náwó sí. Tí bàbá yẹn bá náwó sóbìnrin, òun náà máa náwó sí. Tí bàbá yẹn bá náwó sí òun fẹ́ raṣọ báyìí, òun náà ló máa rà. Tí bàbá yẹn bá sọ ọ̀rọ̀ kan, á ní ọ̀rọ̀ tí bàbá òun sọ bó ṣe dáa tó, òun lè sọ èyí tó dáa jù bẹ́ẹ̀ lọ. Àtàtìtì gbogbo àwọn ìṣe tí bàbá rẹ̀ ń ṣe, gbogbo ẹ̀ ló yí padà. Bàbá ẹ̀ wọ́n wá fẹ́ sọ bàbá ẹ̀ di ẹni tí ò mọ̀ ọ́ ṣe lójú gbogbo ayé. Ayyuhal mustamiyuna al-kiram, ẹ̀yin olùtẹ́tí sí ọ̀rọ̀ mi tí ẹ̀ ń gbọ́ mi, ìtàn bàbá àgbẹ̀ tí mò ń sọ fún yìí, àtàtìtì wá ń fura sí wípé ìṣe àti àwọn ìwà èyí tí ọmọ yìí ń wù ó yàtọ̀ sí tàwọn tó kù. Ìṣe tàwọn tó kù jọ tòun, ìṣe tí ò jọ tòun. Gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n ni, tí wọ́n jẹ́ àbúrò ni, tí wọ́n jẹ́ àwọn èèyàn tí ń bẹ ní agbègbè bàbá wa Tanímọ̀lá yìí tó jẹ́ àgbẹ̀ yìí, òun ló jẹ́ sí wípé wọ́n sá fún Tanímọ̀lá, wọ́n sá fún Taníṣemí yìí. Taníṣemí ò fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ lẹ́nu ẹnì kankan. Ó ríra rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run, ó ríra rẹ̀ gẹ́gẹ́ bí kò ṣeé fọwọ́ kàn,
ó ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ ju gbogbo èèyàn lọ, ó ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó mọ iṣẹ́ àgbẹ̀ ṣe ju gbogbo èèyàn lọ. ẹnìkan ò mọ̀ ọ́ ṣe lọ́dọ̀ ẹ̀ àfòun nìkan, ẹnìkan ò mọ̀ ọ́ sọ lọ́dọ̀ ẹ̀ àfòun nìkan. wọ́n wá ń bá a bọ̀ bẹ́ẹ̀ títí kò wá sẹ́ni tó lè bá wí, ẹnìkan ò fi lẹ́nu láti bá sọ̀rọ̀, kò ní respect fẹ́nìkan. ìgbéraga inú àwọn ìwà tó ní ìfẹ́ ẹnu bẹ́ńbẹ́, ó ní ìgbéraga, ó dẹ̀ yọra ẹ̀ lójú. àwọn ìwà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni ta ló ń ṣe mí, òun náà ni ló ní lọ́wọ́. ẹni bá ti bá sọ òdodo ọ̀rọ̀ ó ti di ọ̀tá ẹ̀ nìyẹn. nípàdé eléyìí mò ń fi ìtàn yín pé gbogbo àwa tá a bá rí bẹ́ẹ̀, mo fi ń pè wá sákìyèsí pé ilẹ̀ ń yọ o, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọba tó bá fẹ́ dárúkọ ọba yóò larúkọ ọmọ lórí ni, kò mọ hẹ́ẹ̀lò fún yàn, kò ní respect fẹ́nìkan, àfara rẹ̀ nìkan ni ó ní respect fún. àtọba ni o àti ìjòyè ni o, bó tilẹ̀ hùn kéèyàn ó tó ta ló ń ṣe mí kì í gbà fẹ́nìkan o, ó máa lo owó fún wọn ni. àwọn tó tó bàbá rẹ̀ bí lọ́mọ ó ní ó lò fún wọn, àwọn tó ju bàbá rẹ̀ lọ ó ní ó lò fún wọn, àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ ó ní ó lò fún wọn, àwọn tí wọ́n jù lọ tí wọ́n kí wọ́n ju òun lọ nínú gbogbo nǹkan ó ní ó lò fún wọn. kò ní ọ̀wọ̀ fún ẹnìkan, gbogbo ayé wa sá fún un. wọ́n wá lọ bá àgbàlagbà kan wípé kí ló lè fà á èyí tó fi ń ṣe báyìí. àgbàlagbà yẹn wá sọ wípé ní tó fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé níjọ́ tí ó fẹ́ dé ààyè olórí àgbẹ̀ èyí tí bàbá rẹ̀ jẹ́, agídí ló fi débẹ̀. agídí tó fi débẹ̀ yìí wọ́n ṣe ọṣẹ kan fún, ọṣẹ tí wọ́n sì ṣe fún ẹ̀jẹ̀ ajá ni wọ́n fi pò ó. ẹni tó wá fi ẹ̀jẹ̀ ajá po ọṣẹ fún tó wá lò ó, tó bá ti wá ń lò ó gbogbo èèyàn yóò máa gbó mọ́ wọn ní ìmọ̀ ṣe ń wájú ẹ̀. ẹnìkan ò mọ̀ ṣe ń wájú ajá ju ẹni tí ń bá ń fi ọwọ́ pa ajá lórí lọ, ẹnìkan ò mọ̀ ṣe ń wájú ajá ju ẹni tó bá ń fún ajá lóúnjẹ lọ, ẹnìkan ò mọ̀ ṣe ń wájú ajá ju ẹni tó bá ń fún ajá lóúnjẹ lọ. àwọn tí wọ́n bá ń fún ní nǹkan lèèyàn rí lọ́dọ̀ ẹ̀, àwọn tí wọ́n bá wá ń sọ ọ̀rọ̀ tí wọ́n rí àti èyí tí wọ́n rí lọ rí lọ́dọ̀ ẹ̀. nípàdé eléyìí mo fẹ́ rọ̀ wá gbogbo àwọn tá. ṣáwa náà ti gbọ́ ohun tí bàbá Wakilu sọ. ẹ jọ̀ọ́ ṣé wáàsí tí bàbá Wakilu ṣe yìí ṣé kì í ṣe wáàsí tó ní làákàyè? now bàbá Wakilu sọ̀rọ̀, ìwọ wá ń sọ wípé bàbá Wakilu ń bá èèyàn kan wípé kí wọ́n mẹ́ńṣẹ́ èèyàn yẹn, ó wá tún ń ṣépè fún wọn. gbogbo ìwọ tó o dánwó eléyìí wo ò ní gbádùn. ṣé wá rí ọ́nì ọmọ ọ̀sán ní ń kó pọ́npọ́ báyà rẹ̀? tẹ́ bá ń bá mufti diari bàbá alùbáríkà, bàbá tó ti ga tó ti bẹ́ẹ̀ tí ń bú wọn tó ẹ wo Lailatul Qadri bàbá náà. ẹ sọ ṣé Lailatul Qadri yín tó bẹ́ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń bú wọn tó? sí náà bàbá yìí tún ṣàdúrà fún yín ni, níbi tí bàbá tó ní làákàyè jù yín lọ sí. ẹ wá ṣèyẹn mọ́, gbogbo èèyàn lẹ wá ń mẹ́nubà, gbogbo èèyàn lẹ ń bú. ẹnìkan náà lẹ ń bú Ìmáàmù Ògbómọ̀ṣọ́. ẹ̀yin ta ní ṣe mí association. ẹ̀yin kan náà wo oríṣiríṣi, kò sẹ́ni tẹ́ ẹ̀ tí ì tẹnu àbùkù bá níbi tẹ́ ẹ náà wà yẹn, kò tí ì sẹ́ni ẹ̀ tẹ́ ẹ̀ tẹnu àbùkù bá. ẹ sọ tẹ̀fsírì tẹ́ ẹ ṣe tó jẹ́ pé tẹ̀fsírì eléyìí o látòkè délẹ̀ o ẹ búyàn ẹ mú jáde. ẹ sì ń pera yín náà ní ẹ ń pera yín ní nǹkan, ẹ ń pera yín lóní mímọ̀. a sì mọ àwọn onímọ̀ nínú yín tó já sí pé wọ́n máa ṣe wáàsí tínú wa máa dùn nílùú Abẹ́òkúta. nígbà tó jẹ́ àwọn ọmọ Abẹ́òkúta Ọlọ́run kò ṣàánú wa ni. ẹ lè rọ́mọ Ẹ̀gbá kó máa ṣe rọ́dọ̀rọ̀dọ̀ bí irú ti yìí. ẹ ti mọ̀ pé ọmọ àlè ló pọ̀ jù nù yín. because odindi Wakilu li Musulumi Edo and Delta ìwọ sì gbé báyìí. ẹni tó ní péjì fans of Yese Aludonka kò sáà ní sọ pé wò ó rí. kí ló wá dé tí ẹ bring it down? àmọ́ ẹ̀yin náà ti wá wò ó pé ẹ̀yin náà fẹ́ tàbùkù bá bàbá Wakilu bóyá torí wọn support yín fún ìdíkọ̀ àbí ìdíkejì. bàbá Wakilu ò ṣẹni tẹ́ ẹ lè tàbùkù ẹ o. ẹ má jẹ́ á bá ọ̀rọ̀ débi tí ò ní í dá o. àwọn ọ̀nà yìí ní ìsìn wọ́n ní ni mo wá fún yín o. tá a bá tún rí míì ẹ gbóhùn ara yín, ẹ mọ̀ rí pé kàbí sọ̀rọ̀ òṣẹ̀ṣẹ̀ ń ṣe o. ẹ gbóhùn ara yín o. àmọ́ èyí tèmi padà rí ni wípé bàbá Wakilu sọnù fídíò yẹn wọ́n ní tí wọ́n bá ti fi ẹ̀jẹ̀ ajá ṣe ọṣẹ fún yóò máa gbó bí ajá náà ni. òun náà ló ń jẹ́ kí gbogbo yóò máa gbó bí ajá. tí kì í bá ń ṣe bẹ́ẹ̀ ìwọ yìí wàá máa tàbùkù bá bàbá Wakilu li Musulumi Edo and Delta, bàbá alùbáríkà, bàbá tiwa nílùú Ẹ̀gbá. ìwọ ọmọ tó ṣe wé eléyìí ò ní gbádùn inshallah bí kò tó yà ti láì.
ẹ̀yin ọmọ àlè jágajàga yìí ẹ̀yin àtòkò wa balẹ̀ jẹ́ gbogbo yín tá a bá sì wòye dáadáa ẹ̀ ń ṣọmọ Yorùbá ẹ̀yin kan náà lẹ́ ń bára yín jà ẹ̀ ń báwọn ẹlòmíì jà kí ló dé ṣé wàásí náà nìyẹn gbogbo èèyàn tẹ́ bá ti rí pé ẹ̀ relevant mọ́ báyìí ó ní kẹ́ ẹ máa tàbùkù bá àwọn inú ilé onílé wọ́n jàsè jẹ́ ọ̀jẹ̀ gbá ọ̀ṣàwò ṣé wàásí nìhun ṣé wàásí nìhun ta ní í ṣe ní association ṣé wàásí nìhun kọ́lọ́ kó jọ kó má ṣẹlẹ̀ ṣàánú wa bàbá Wakilu Musulumi ẹ̀dùn àǹdẹ̀ta yín kò ní ṣàlàáfíà yín ẹ má bínú nítorí ìtọ́lọ́hún bàbá ẹ má bínú ẹ má sì jáde fèsì ẹ má fún anybody ní relevance tí ò wúlò torí tẹ bá ń jáde fèsì àwọn náà tún máa jáde ẹ sì mọ̀ wípé ọ̀nà ojú tì onílé gíláàsì lẹ́yìn ẹ má jẹ́ kí ọmọ àánú kó wá sọ òkòlù gíláàsì yín o bàbá Wakilu Musulumi ẹ fi wọ́n lẹ̀ àwọn ọmọ yìí tó fún wọn ẹ̀yin ẹgẹ́ ká tún rí mi wọ́n gbóòórùn ara wọn kódà a sọ bí iṣu ṣe pa bọ́bẹ̀ ṣe kún ẹ máa wò wọ́n àwọn ò ní sọ ju bẹ́ẹ̀ lọ wọ́n ní làwọn fún yín yìí àtẹ̀yìn àtàwọn tí wọ́n ń rán yín iṣẹ́ this is last warning for you tẹ́ ẹ̀ bá wá gbọ́ ẹ wá jẹ́ àtẹ̀sẹ̀bọ ṣòkòtò kan náà fans of Yẹ́sì Àlùnákà tí mo dẹ̀ nígbàgbọ́ pé Yẹ́sì Àlùnákà fún ara rẹ̀ ó wà nínú péèjì yẹn ó wà nínú gúùpù yẹn ẹ̀wọ̀n ọ̀nù wọn o bàbá Wakilu ìṣẹ́ni tá à ń rí fi o wọn ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ yìí o kò lè gba tí gbogbo ìbẹ̀rẹ̀ wọn dọ̀rọ̀dọ̀ náà sọ̀rọ̀ yìí o wọ́n ti ṣe ọ̀rọ̀ yìí nìsín last year ní o kẹ́ ẹ jẹ́ kó rí yín ó pé o àìjẹ́ bẹ́ẹ̀ ẹ jẹyàn yín ní fùfú o gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ ọmọ Mọ̀ìkàsí nílùú Ẹ̀gbá ẹ pé àwọn tó bá yẹ kẹ́ ẹ pé o bàbá Wakilu ṣe é rí fi o èèyàn ò lè rí àáfàá wa fi lẹ́gbàá kó o rò pé àwọn ò ní jáde o ìgbàlẹ́ máa sọ pé Kàbísára kò yẹ kó o sọ̀rọ̀ bẹ́ẹ̀ Kàbísára kò yẹ kó o ẹ̀yin náà ẹ̀wọ̀n ọ̀nù wọn ní ìsinyìí o ẹ̀wọ̀n ọ̀nù wọn o bàbá Wakilu ni bàbá wa ìmọ̀ọ̀mù Ẹ̀gbá ni bàbá wa sírí Ẹ̀gbá ni gbogbo àwọn bàbá wa nílùú Ẹ̀gbá wá dórí ọ̀wọ́n àfọ́ wa nílùú Ẹ̀gbá tó o bá tẹnu àbùkù bá wọn àwọn ò jáde sí ẹ lódìdí á sì tẹnu àbùkù bá àfa rẹ á tẹnu àbùkù bá lè kéwù tó o bá ti jáde kò jù bẹ́ẹ̀ lọ ẹ wàá mọ̀ yìí pé kíjìpá kì í ṣẹgbẹ́ àwọ̀ sòkòlò kó jọ kó má ṣẹlẹ̀ ìṣàánú wa bàbá Wakilu Musulumi ẹ̀dùn àǹdẹ̀ta nǹkan ò ní ṣàlàáfíà yín ẹ fi wọ́n lẹ̀ wọ́n ń ṣe lásán ni bàbá Wakilu Musulumi ẹ̀dùn àǹdẹ̀ta ẹ fọkànbalẹ̀ nǹkan ò ní ṣàlàáfíà yín àwọn lórí wọn ò pé torí wọ́n bá pè ní wọ́n mọ pàtàkì ihun tí wọ́n ń pè ní Wakilu àti pé wọn ò dàgbà nù ran wọn àwọn ọmọ tí wọ́n ń kọrú ẹ̀ wọn ò dàgbà nù ran wọn tó bá dàgbà nù ran kì í ṣe kéèyàn darúgbó náà sọ tó bá já sí wípé wọ́n ní ẹni tó ga nínú ran wọn bíi tiyín ni wọn ò ní bẹ́ẹ̀ lọ́run pé kí wọ́n faṣọ yí ara ẹ̀ ya àmọ́ torí pé wọn ò lẹ́ni tó ga nínú ran wọn gbogbo aṣọ aláṣọ ni wọ́n ń fà ya bọ́ọ̀ ti kọ́ wọn bíi tí wọ́n ti kẹ́kọ̀ọ́ nù sóòkò yẹ ká máa wá rí yẹn ká máa fi bínú bàbá Wakilu nǹkan oníṣàlàfíà yín gàrí akú ọdún akú yèdù ẹ̀mí wá ṣe púpọ̀ láàyè tó dáa mo kí yín púpọ̀ jàre nǹkan oníṣàlàfíà yín kò sì ní ṣàlàfíà gbogbo àwọn ọmọ yín nílùú Ẹ̀gbá náà ọlọ́láhìláhìlálà bàbá wa ìmọ̀ọ́mù àgbà lè Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ní jẹ́ ó burú fún yín mo kí ẹ̀yin náà dáadáa mo sì kí bàbá wa mufti diyar bàbá àlùbáríkà bàbá ẹ máa jọba lọ kò sí tí ó ṣe yín ẹgbẹ́ àsìgẹ́ wo ti ìbólẹ̀ yín kílẹ̀ yín náà wá débi àsìgẹ́ ìbáwò lẹ́yìn ṣe mọ̀ ó yẹ kọ́ ọlọ́pàá tiẹ̀ ti gbé wọn jàre kan ti béèrè pé ibo náà ti rí àsìgẹ́ tó ń sọ Ọlọ́run á ṣàánú gbogbo wa Ọlọ́run ní dójú àdúrà tiwa Kàbísára àwọn ò bẹ̀rù anybody o ìwọ ni kò ṣọ́rẹ́ o àkọ kílẹ̀ ṣú kílẹ̀ mọ́ ṣọ́rẹ́ salamu alaikum.